Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Ó kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Wá gbọ́ gbólóhùn tí a fi rán mi sí ọ ní wákàtí ọ̀wọ̀ yìí ni láti inú ìwé Luke orí 21 ẹsẹ̀ 13. Luke orí 21 ẹsẹ̀ 13. Luke chapter 21 verse 13. Ó kà báyìí wípé yóò sì padà di ẹ̀rí fún yín. Gbọ́ ọ̀rọ̀ Olúwa leléyìí, ó ń jáde tàṣẹtàṣẹ. Ohun tí ò ń là kọjá yẹn kò ní gbé ọ mì. It will not swallow you. Yóò padà di ẹ̀rí fún ọ. Èmi ò mọ̀ tó ń là kọjá o. Mi ì mọ̀ báwo ni ogun yẹn ṣe gbòjì kan tó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí a fi rán mi sí ọ ní wákàtí ọ̀wọ̀ yìí, lọ rèé kọ sílẹ̀ pé wòlíì kan bá ẹ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Olúwa wá ní òní gangan, ní àyájọ́ òní ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026 wípé yóò padà di ẹ̀rí fún ọ. Ìlàkọjá yẹn lórúkọ Jésù ó máa padà di ẹ̀rí fún ọ. Fún ìdí èyí, má rora rẹ pin. Àròpin ò sí fún ọ bó ti wù kó le tó. Èmi tí ò ń bá sọ̀rọ̀ yìí, mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá. Èmi tí mò ń bá sọ̀rọ̀ yìí, tí n bá ní kí n tẹnu bọ̀, a ò ní kúrò lórí ètò yìí lónìí. Ṣùgbọ́n ó padà di ẹ̀rí fún mi. Àwọn nǹkan míì sì tún wà tí mo tún ń gbọ́ tí yóò di ẹ̀rí fún mi. Ìwọ náà gbọ́ ohun tó ń là kọjá yẹn lórúkọ Jésù yóò di ẹ̀rí fún ọ. Mi ò mọ report tí dókítà fún ọ, ṣùgbọ́n Olúwa wípé yóò padà di ẹ̀rí fún ọ. Ẹ̀rí ni ọ̀rọ̀ rẹ yóò já sí. Ẹ̀rí ayọ̀ ni yóò já sí. Lónìí àtijẹ àtimu ó nira. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí tiẹ̀ ti kọ̀ ọ́ sílẹ̀, ọ̀rẹ́ ti kọ̀ ẹ́ sílẹ̀. Bọ́ bá pe àwọn kan wọn ìgbé kọ́ọ̀lù rẹ mọ́. Ṣùgbọ́n Olúwa wípé ọ̀rọ̀ rẹ yóò padà yọrí sí ire, yóò já sí ẹ̀rí. Èmi tó ń wò yìí, mo ti wà homeless tẹ́lẹ̀ rí, tẹ́pẹ́ inú ọgbà church ni mò ń gbé, àyíká church. Nígbà gbogbo yẹn bá ti lọ tán, èmi á sùn lórí àga. Tí n bá sọ fún èèyàn kò sẹ́ni tó lè mọ̀ títí di àkókò yìí, bọ́kàn fi sọ fún ọ lára àwọn ìlàkọjá tí èmi náà ti là kọjá ni. Tí n bá tẹnu bọ ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, àwọn tó bí mi gan máa lanu pé ọ̀la tó bá ìkọjá. Ṣùgbọ́n lónìí ó padà yọrí sí ẹ̀rí. Ọ̀rọ̀ rẹ máa yọrí sí ẹ̀rí lórúkọ Jésù. Ó ń wojú Ọlọ́run, Olúwa fún mi lọ́mọ, Olúwa ṣe báyìí, ó ti lọ orí òkè, ó ti lọ pẹ̀tẹ́lẹ̀, gbogbo miracle service lọ́lọ́. Gbọ́ Olúwa ní kí n sọ fún ọ wípé yóò padà di ẹ̀rí fún ọ. Lọ kọ sílẹ̀ ní àyájọ́ ìní ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026. Ó ní ọ̀rọ̀ yìí jáde tàṣẹ báyìí wípé yóò padà di ẹ̀rí fún ọ. Lákòókò tó wà yìí, ohun gbogbo ló dìfẹ̀ǹfẹ̀ tó lọ́jú. Ó dàbí ẹni wípé òpin ti dé. Má para ẹ o. Nígbà tí ẹ̀mí rẹ ń bẹ, ìrètí ayọ̀ wà fún ọ, ẹ̀rí ayọ̀ wà fún ọ. Yóò padà ṣe kíni? Yóò padà di ẹ̀rí fún ọ. Tó jẹ́ kó wá máa confess ẹ̀ lójoojúmọ́, kó máa jẹ́wọ́ ẹ̀ pé ìlàkọjá ẹ̀ kò ní pa mí. Atẹ́gùn tó ń fẹ́ kò ní gbé mi lọ. Ìjì tó ń jà yìí kò ní gbé mi lọ. Màá là kọjá, yóò padà yọrí sí ẹ̀rí ayọ̀ fún mi. Ìyẹn ni kó máa sọ ní ìgbà gbogbo. Kó kọ sílẹ̀ o. Kọ sílẹ̀ o. Ní ìgbà tí ẹ̀rí rẹ̀ bá dé, ó máa pè mí pé pásítọ̀, Olúwa ti ṣe o, ìyanu ti ṣẹlẹ̀. Lónìí ó dàbí ẹni pé ọ̀rọ̀ ìwé ìgbélú rẹ bí ẹni pé kò tiẹ̀ lójútùú rárá. Ṣùgbọ́n mo wí fún ọ wípé ní orúkọ Jésù, ọ̀rọ̀ yẹn máa yọrí sẹ́rí. Ó máa yọrí sí ayọ̀. Ó máa yọrí sí ògo. Ó ń kalẹ̀kùn fẹ́ ọkọ rere. O ò tiẹ̀ rẹ́ nìkan kan pè ọ́. Ṣùgbọ́n lónìí ìtayé ẹ yí padà sí rere. Ọlọ́run ṣí àkọ́tún ìwé, new chapter for you. Ọ̀rọ̀ rẹ máa yọrí sí ire. Ìwọ náà máa ṣàjọyọ̀. Ìwọ náà máa dáwọ́ ìdùnnú lórúkọ Jésù. Ìgbà kan wà táwa ti rò wípé ṣáwa yìí náà ó ti ẹ̀gún mọ́tò láyé yìí. Ṣé a ti ẹ̀ lè gbénú ilé láyé yìí? Ṣé àwa náà ó lè kọ́lé láyé yìí? Má rora rẹ pin. Ṣùgbọ́n ó yọrí sí ire. Ọ̀rọ̀ rẹ yẹn yóò padà yọrí sí ayọ̀. Ẹ̀rí ni yóò já sí. Ẹ jẹ́ àkálẹ̀ kan sí nínú ìwé Máàkù orí 21 ẹsẹ̀ 13. Ó ní yóò sì padà di ẹ̀rí fún yín. Ọ̀rọ̀ yẹn máa padà yọrí sí ayọ̀. Ó máa padà yọrí sí ire. Ìwọ sáà ti gbàgbọ́ nínú Kristi Jésù. Má sọ wípé o fẹ́ lọ dọ́gbọ́n sí. Má lọ wá ọ̀nà àbáyọ tí àtinúdá tara ẹ. Ṣùgbọ́n Ọlọ́run bẹ nínú ìrìn àjò yẹn.
Ọlọ́run mọ ìdí tó fi ń la ìlà kọjá yẹn. Nítorí ìdí èyí, ní ìgbàgbọ́ kó o sì ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, kó o dúró lórí ìgbàgbọ́ rẹ. Má jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó yẹ̀ rárá. Ìlà kọjá yẹn ìdánwò fún ẹni tó bá dẹ̀ fẹ́ dé ìpele tó kàn yóò la ìdánwò kọjá. Abraham la ìdánwò tiẹ̀ kọjá, ó borí. Lónìí gbogbo wa là ń pè ní bàbá ìgbàgbọ́. Gbogbo wa ló di ọmọ Abraham lénìí nítorí pé kí ni ó pàṣẹ ìdánwò tí Ọlọ́run fún un. Mi ò mọ ìlà kọjá tí ìwọ náà ń là tó dàbí ìdánwò tí gbogbo ẹ̀ lọ́jáì, tí gbogbo ẹ̀ dí fínfín, tó dàbí ẹni pé kò lójútùú àti sanwó ilé. Ẹlòmíì tí ẹ wà homeless tí ò rí lé gbé, ṣùgbọ́n mo sọ fún ọ wípé ó padà máa di ẹ̀rí fún ọ tí ìwọ náà máa jẹ́rìí ayọ̀. Yóò sì dára fún ọ lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Jésù Kristi Olúwa wa. Ní ìgbà tí ọ̀rọ̀ rẹ bá yọrí sí ayọ̀, pè mí kó jẹ́rìí pé pásítọ̀ Olúwa ti ṣe o. Kájọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ yẹn jáde tàṣẹtàṣẹ ni, kò jáde lásán. Mo sọ gẹ́gẹ́ bí ìwòlíì Ọlọ́run wípé lórúkọ Jésù ọ̀rọ̀ yẹn máa yọrí sí ẹ̀rí ayọ̀ fún ọ. Á yọrí sí ẹ̀rí rere fún ọ. Ó máa padà di ẹ̀rí fún ọ. Pè mí lórí +1 281 857 3658 +1 281 857 3658. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run, láti inú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish, tọ́kàlẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibi tí a wà nìyẹn. Ẹ pàdé wa ní gbogbo ọjọ́ ìsinmi. Gbogbo ìsìn wa ó ní ìsọjí, ó ní ìbùkún. Láti aago 9 àbọ̀ a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Ẹ darapọ̀ mọ́ wa ní Sunday ètò ń bọ̀ yìí. Wàá sì rí ọwọ́ Ọlọ́run, wàá sì jẹ́rìí. Ló máa padà di ẹ̀rí fún ọ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé ní orúkọ Jésù, ìlàkọjá yẹn yóò padà di ẹ̀rí ayọ̀ fún ọ, yóò padà di ẹ̀rí ìṣelógo fún ọ. Ògo yẹn wàá rí lò. Àánú Ọlọ́run máa wá ọkàn. Lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mọ́, wàá dáwọ́ ọ̀dùn ní lọ́dún yìí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.